Ẹ kú déédé ìwòyí gbogbo tí ẹ bá ti láǹfààní láti máa wo fọ́nrán yìí. Àyìndé Adéyẹyìn náà rèé, àrẹ̀mọ apèdè ń gbogbo lẹ̀kílẹ̀. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa àwọn èèwọ̀ ilẹ̀ kóòtù òjíire. Ọ̀kan pàtàkì lára àwọn èèwọ̀ tó ń bẹ ńlẹ̀ Yorùbá lèèwọ̀ táwọn bàbá wa sọ pé a kì í dá aláboyún kọjá. Ǹjẹ́ kí nìdí tá a kì í fi ń dá aláboyún kọjá? Àwọn bàbá wa sọ pé bá a bá dá aláboyún kọjá, ẹni bá dá aláboyún kọjá ẹni náà lọ́mọ ó jọ. Àmọ́ bá a bá wá wo èèwọ̀ yìí, báwo ló ṣe bó ojú ìwòye òde òní mu? Àwọn bàbá wa mọ̀ pé bí èèyàn bá dá aláboyún kọjá, ó ṣeé ṣe kí èèyàn fẹsẹ̀ kọ́ lára rẹ̀. Èèyàn sì lè ṣe bẹ́ẹ̀ kó tàkìtì lóyún tí ń bẹ nínú aláboyún. Èyí lè fa pé ká ṣe aláboyún yìí níjàmbá tàbí ká ṣe ọmọ náà níjàmbá. Ó ṣeé ṣe kírú ẹni bẹ́ẹ̀ tiẹ̀ bí ọmọ náà ní kògbókògbó tàbí ní àìpé ọjọ́. Ìtàn àwọn bàbá wa fi wá máa ṣe àwọn àlàyé yìí nígbà náà. Wọn ò kúkú wá fi jújú bọ̀ àwọn èèyàn lójú kí wọ́n lè dá ìbẹ̀rù sí wọn lọ́kàn pé bí o bá wà nínú oyún, ẹni bá dá ọ kọjá, irú ẹni bẹ́ẹ̀ ló bímọ jọ. Ẹ sì mọ̀ pé kò jọ̀yà kò jọ bàbá ọmọ, ìṣe ni máa ń dìjà lẹ̀. Torí náà aláboyún kan ò ní gbà pé kí èèyàn kan dá òun kọjá. Kò jẹ́ bó ti jẹ́ lórí ètò lónìí, ìyẹn lábala èèwọ̀ ilẹ̀ kóòtù òjíire. Ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa subscribe sórí YouTube channel yìí. Bẹ́ẹ̀ tí ń wò ó, ẹ fi èròǹgbà yín kẹ́ ẹ fi ṣọwọ́. Ẹ bá wa pín káàkiri, ẹ jẹ́ ó kárí ilé kó kárí oko. Ẹ tan notification bell yín lẹ̀ nítorí àwọn fọ́nrán míì tí yóò máa ṣe bẹ́ẹ̀ tí yóò máa gorí àtẹ. Àyìndé Adéyẹyìn náà rèé, àrẹ̀mọ apèdè ń gbogbo lẹ̀kílẹ̀. Ire o, ire kàbìtì.